A kú dédé wòye gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnuwíjọ TV níbi tí ẹ ti máa ń wo ètò wa ní ọ̀kan òjọ̀kan. A tún ti dé lónìí láti ṣe àkọ́tún ètò. Kí wá ní ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí? Ó ní pé kí n tó máa bá ọ̀rọ̀ lọ, màá fẹ́ kí ẹ bá mi wo fídíò yìí ní belenja kí ẹ lè mọ nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. Ó ṣeé ṣe kí ẹ ti rí fídíò yìí rí, bí ẹ ò bá sì tí ì rí rí, ẹ wò ó ní belenja náà. tana ci subhanallah wallahi ga na tsakiyar motocin da nake haka yanzu haka ina ta Mo rò pé a ti rí fídíò yẹn níwọ̀n bá tí ẹ rọra wò yẹn. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Gbogbo wa ni a ó ti gbọ́, kì í ṣe tuntun mọ́, kì í ṣe ìròyìn tuntun wípé àwọn ìjọba àwọn ológun gba ìjọba ní Niger Republic, ní Republic of Niger láìpẹ́ yìí. Ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n gba ìjọba lọ́wọ́ àwọn ìjọba alágbádá tó wà ńbẹ̀. Kí ni nǹkan tó fà á tí wọ́n fi gba ìjọba, tí àwọn ìjọba ológun fi gba ìjọba lọ́wọ́ àwọn alágbádá, tí wọ́n fi dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ wọn? Ṣé rí àwọn àgbàlagbà wọ́n pòwe, wọ́n ní bí a bá ti ń sọ pé wèrè sún, bí wèrè bá ti sún tó sún títí, a máa pàjúdà. Wọ́n sì sọ pé bí a bá lé ewúrẹ́ títí tí a ò bá padà lẹ́yìn ẹ̀, ewúrẹ́ a máa dojú padà kọ ni. N tó fà á òun nìyẹn tí ìdìtẹ̀gbàjọba tó fi wáyé ní Niger Republic, eléyìí tí ẹ wò ní belenja yìí. Iná tí ẹ wò yìí, mọ́tò àwọn tó ń ṣèjọba níbẹ̀ òun ni wọ́n ń dáná sun yìí. Mọ́tò àwọn pírẹ́sídẹ̀ǹtì wọn, mọ́tò gbogbo àwọn tó ń ṣèjọba ńbẹ̀ òun ni àwọn ológun ni wọ́n ń dáná sun yìí. Kódà àwọn aráàlú wọ́n bá wọn lọ́wọ́ sí wípé kí wọ́n máa sun àwọn mọ́tò yẹn ná. Àwọn ni wọ́n ń júwe wọn, lágbájá ló ní mọ́tò yìí, tàmẹ̀dò ló ní mọ́tò yìí. Gbogbo àwa tí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tó bá jẹ́ pé ìjọba Niger Republic tó bá tẹ́ àwọn aráàlú wọn lọ́rùn ni, inú wọn ò ní máa dùn wípé àwọn ológun gba ìjọba mọ́ àwọn lọ́wọ́. Ṣé rí bí ẹ̀yin gbogbo tó ń wò mí, kódà tó fi dórí ìjọba ní Nàìjíríà yìí tí ẹ ti ń wò mí yìí, ẹ ń wò mí káàkiri àgbáńlá ayé. Ṣé rí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, bákan náà gbogbo ojú tó ń wò mí, àfàìmọ̀ kírú ẹ̀ ó má ṣẹlẹ̀ ní Nàìjíríà, àgbàdúrà kó ṣẹlẹ̀. Ṣùgbọ́n bí àwọn ìjọba wa bí wọn ò bá ṣọ́ra, tí wọn ò bá kíyèsára, àfàìmọ̀ kí wọ́n má gbarú nǹkan báyìí lálejò nínú ìjọba wa ní Nàìjíríà. Ṣé rí ìlú tí ò bá ti fararọ, ìlú tí àwọn ìjọba bẹ̀ tó bá ti jẹ́ wípé wọn ò ná ní aráàlú, tó jẹ́ wípé àfàwọn nìkan ni onírú ilé máa ń ṣẹlẹ̀ sí wọn. Ẹ wò ó, ẹ rí finance minister wọn, tẹ́ bá wò ó níbẹ̀, àṣé olówó náà máa ń sunkún. The rich also cry. Tẹ́ bá wò ó níbẹ̀, ẹ jẹ́ kí n fi hàn wá. Ẹ rí wípé finance minister wọn pàápàá ó mú mi lójú tó ń sunkún bíi tó tóni. Ẹ wò ó. Ẹ wò bí olówó ṣe ń sunkún. Ẹ wo finance minister wọn. Ẹ wo finance minister wọn ní Niger Republic lọ́hùn-ún. Ẹ wò bí wọ́n ṣe ń sunkún. Ẹ ti rí i tọ́. Ọlọ́run ọba tí à ń wò yìí, òun ní ń fi ọba jọba. Ọlọ́run ọba náà ní sì máa ń rọ ọba lóyè. Ọlọ́run ọba tí à ń wò yẹn kì í ṣe ọba alábòsí. Tí ẹ bá ti ń ṣe irú nǹkan báyìí, àbòsí ni ló fà á tí Ọlọ́run tó fi gba ìjọba yẹn lọ́wọ́ wọn. Kì í ṣe pé ṣe ni agbára àwọn sójà àbí agbára àwọn ìjọba ológun ó yẹ kó ká wọn. Ṣebí àwọn náà ni wọ́n ń ṣọ́ wọn. Ṣebí àwọn náà ni olùṣọ́ wọn. Ṣebí àwọn náà ni defense wọn. Tó wá fi di pé èsúró pàdídà ó wá nílé ajá, tó wá di wípé wọ́n wá kọjú sí wọn, wọ́n gba ìjọba lọ́wọ́ wọn, wọ́n tó ń sun ìní wọn ná. Wọ́n threaten ni máà yìí débi wípé
ó mú omi lójú ó mú omi láti sọ̀rọ̀ kò mọ nǹkan tó fẹ́ sọ kò lè sọ̀rọ̀ jáde lẹ́nu àṣé olówó náà máa sunkún àṣé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí wọn àṣà náà ò mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sáwọn tó wá di pé wọ́n á mú omi lójú pòròpòrò bí ọmọdé tí wọ́n gba àbọ̀ ọjà lọ́wọ́ ẹ̀ gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba ní Nàìjíríà yìí ẹ̀yin fúnra yín ẹ wò ó ṣe rí Ọlọ́run tẹ́ ń wò yẹn Ọlọ́run kò sẹ́ni tí ò lè mú o ìgbàgbọ́ tiyín ni wípé ẹ ti kó sójà rọra ẹ ti kó ọlọ́pàá rọra gbogbo àwọn tó jẹ́ agbófinró pátápátá gbogbo àwọn tó jẹ́ ológun òun lẹ ti fi defense ara yín lẹ fi defend ara yín òun lẹ ti lò as defense wípé agbára ìlú kankan ò lè ka yín agbára ẹnìkan kan ò lè ka yín owó wà ọlá wà gbogbo ẹ̀ wà Ọlọ́run ọba tẹ́ ń wò yìí ti fi ọba jọba Ọlọ́run ọba ti rọ ọba lóyè ló mọ̀ tí ó sì nípa yín bí ẹ ò bá ṣe dáadáa sí ọmọ Nàìjíríà kò sí ogun tó fẹ́ lélẹ̀ kò sí alágbára tó fẹ́ lọ bí Fíráúnà nígbà tí Fíráúnà tó ń dààmú àwọn Israel nígbà tí Fáráò tó ń dààmú Israelite nígbà náà lọ́hùn-ún Ọlọ́run sọ fún un Ọlọ́run rán àwọn òjíṣẹ́ sí pé ẹ lọ sọ fún un pé kó fi àwọn èèyàn mi sílẹ̀ kó jẹ́ kí wọ́n ó lọ Fíráúnà ó yarí ó ní òun ò ní fi wọ́n sílẹ̀ ó lo ọmọ kékeré Mósè tí àwọn mùsùlùmí tó ń pè ní Músà ó rán sí ọmọ kékeré ni ọwọ́ ẹ̀ náà ló wò dàgbà ó rán sí pé kó lọ gba àwọn ọmọ Ísírẹ́lì sílẹ̀ ẹni tí ó gbà wá sílẹ̀ ń bọ̀ ní Nàìjíríà yìí ó ṣeé ṣe kí wọ́n má ti bì ó ṣeé ṣe kó jẹ́ ọwọ́ yín náà bì sí gbogbo tí ẹ̀ ń ṣe fún wa tẹ́ ń dà wá láàmú tí ẹ ò jẹ́ kí ọwọ́ ọmọ Nàìjíríà kó tẹnu ẹni tí ó gbà wá lẹ̀ ń bọ̀ Ọlọ́run ó ràn án láàánú sí wa Fíráúnà rò wípé agbára àwọn ká wọn ìyẹn Fáráò ó wá ń lé wọn lọ ó lé àwọn ọmọ Ísírẹ́lì lọ wípé kí wọ́n máa nèso ó kó ọmọ ogun ẹ̀ tẹ̀lé wọn lẹ́yìn kí wọ́n máa nèso nígbà tí wọ́n bá dé òkun pupa Red Sea wọ́n á kúkú dúró bọ́ọ̀ náà ti fẹ́ kọjá lórí òkun ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè tó ṣetán láti gba ọmọ Ísírẹ́lì sílẹ̀ kété tí wọ́n débẹ̀ ẹ̀yin náà mọ̀ ìtàn tó hàn sí gbogbo wa ni òkun pínyà fún àwọn ọmọ Ísírẹ́lì wọ́n sì lọ nígbà tí ọmọ ogun Fíráúnà bí wọ́n sì lágbára tán lógun tán ní ogbó ẹ̀ tó wọ́n parẹ́ sínú òkun pupa wọ́n parẹ́ sínú Red Sea dísìn Fíráúnà wà nínú òkun pupa gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní alágbára kì í ṣe àwọn ìjọba ìlú nìkan o gbogbo wọn tó bá ti pera yín ní alágbára tí ó ti ń lo agbára lórí àwọn ará ìlú lérí àwọn tí ó ní agbára jùlọ tó rò pé Ọlọ́run lè mú ẹ kò sí ẹni tí Ọlọ́run lè mú ó rèé ẹ wò bí wọ́n ṣe ń sunkún bíi tótó ẹ wò bí finance minister bó ṣe ń sunkún bí ọmọ kékeré ẹ wò bó ṣe ń ké bí ọmọdé tó gba àbọ̀ ọjà lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ n tún fi hàn wá lẹ́ẹ̀kan sí i ẹ jẹ́ n fi hàn wá kẹ́ ẹ wò bó ṣe ń ké tó ń ké bí ìgbà tó ọmọ kékeré ń sunkún gbogbo alágbára ayé ẹ wò ohun tó ṣẹlẹ̀ sí wọn wá di pé wọ́n dáná sun ìlú wọn wọ́n dáná sun ilé wọn lójú wọn òun nìyẹn òun lẹ̀ ń wò yìí ilé ìjọba wọn ni wọ́n dáná sun yẹn gbogbo mọ́tò wọn ni wọ́n sun náà yìí òun lẹ̀ ti ń rí yẹn kò sẹ́ni Ọlọ́run ò lè mú o ẹ tún wò ẹ wo finance minister ẹ wò lẹ́ẹ̀kan sí i òun lẹ̀ ń wò yìí ó ṣe sí káyìn náà ó ti rí o lórí fóònù yín ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo akájọ máa gbà ládùúrà wípé Ọlọ́run Olódùmarè kó gba Nàìjíríà náà sílẹ̀ kúrò lọ́wọ́ orú ogun báyìí kó gba Nàìjíríà sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn amúnisìn kúrò lọ́wọ́ àwọn tó mú wa lẹ́rú kúrò lọ́wọ́ àwọn tó jẹ́ wípé wọ́n rò pé àwọn nìkan ni Ọlọ́run dá ayé fún gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ẹ bá mi share program yìí ẹ bá mi like ẹ bá mi subscribe sí ẹ jẹ́ kájọ máa gbà ládùúrà wípé Ọlọ́run ọba tó gba ọmọ Ísírẹ́lì sílẹ̀ kúrò ní ọwọ́ ogun Fáráò kọ́lọ́run kó gbà wá sílẹ̀ kúrò ní ọwọ́ àwọn ogun amúnisìn àwọn olórí ní Nàìjíríà yìí a ò sí ìlú yà olórí la sì yàn ní Nàìjíríà yìí kọ́lọ́run ọba Olódùmarè kó gbà wá kúrò lọ́wọ́ àwọn olórí eléyìí tí wọ́n ń nini lára ní ilẹ̀ Nàìjíríà ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ títí a ó tún fi pàdé lórí àkọ́tún ètò nígbà míì Àtẹnuwíjọ́ lórúkọ mi ní ìkànnì Àtẹnuwíjọ́ TV ó dìgbà.